ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà ló ń ṣẹlẹ̀ láàárín àwọn òṣèré sinimá, àwọn olórin entertainment industry káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. A wá ṣe àgbéyẹ̀wò ẹ̀, àwòsọ̀tún àwòsósì, a rí mọ̀ yìí pé láti oṣù kìíní January sí oṣù kẹfà eléyìí tó parí lánàá yìí, ìyẹn June 2023 tá a wà nínú ẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ eléérú ló ti sungi lágboolé òṣèré lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ní ká wò ó kéré tán èèyàn méjìlá ńlọ́dọ̀ olóògbé tí wọ́n jẹ́ gbajúgbajà láàrin oṣù mẹ́fà. Yẹn ni pé tá a bá gbé sórí ìwọ̀n, a fẹ́ lè sọ pé èèyàn òṣèré méjì ló ń kú lóṣooṣù bá a bá ní ká gbé sórí òṣùwọ̀n bẹ́ẹ̀. Torí pé èèyàn òṣèré méjìlá ló dolóògbé láti January títí di June 2023 tá a wà nínú ẹ̀ yìí. First half lọ́dún yìí nìkan ni o. Ọlọ́run ọba mi òkè dákundábọ̀ bá ní dáwọ́ ibi dúró lágboolé òṣèré sinimá àtàgboolé olórin náà o. Àwọn ibi pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tó kù díẹ̀ káàtó dákun bá ní bu omi ìtura síbẹ̀. Ẹ jẹ́ sáré mú wá sí tìgbọ́yìn àwọn òṣèré eléyìí tó jẹ́ pé wọ́n jẹ́ pé Ọlọ́run tá a ṣàgbéyẹ̀wò wọn tá a rí pé méjìlá ni wọ́n. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti oṣù kìíní oṣù January 2023 tá a wà nínú èyí lẹ́ni tèrè èjìtèrè lámàá mú. Wọ́n ń pe arábìnrin kan ní Peace Anyim Ozigwe. Ó dolóògbé lọ́jọ́ kẹsàn-án oṣù kìíní ọdún 2023 January 9 ló dolóògbé sí ilé ìwòsàn ńlá kan ní ìpínlẹ̀ Èkó. Obìnrin yìí ni ó dá Movie Academy Award sílẹ̀, eléyìí tí àmì ẹ̀yẹ tí wọ́n máa ń gbà yẹn. Gbajúgbajà òṣèré sinimá ni òun ní ilẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Peace Ozigwe ó kú lẹ́ni ọdún 54 years. Kọ́lọ́mbà adẹ́lẹ̀ fẹ́ èèyàn rí ẹ̀sìn yẹn lé ní. Tá a bá tún ní ká tún gbéyẹ̀wò lóṣù January yẹn kan náà, arákùnrin kan ń bẹ. Ṣebí gbogbo yín náà lẹ mọ Papa Ajasco tá a mọ orúkọ rẹ̀ sí alàgbà Fẹ́mi Ògúnròǹbí. Papa Ajasco tẹ mọ̀ yẹn náà ni nígbà yẹn. Ó dolóògbé lọ́jọ́ kelòó, bàbá ìdólóògbé lọ́jọ́ kẹrìnlá oṣù kìíní ọdún 2023 January 14 2023. Fẹ́mi Ògúnròǹbí Papa Ajasco yín náà gbajúgbajà òṣèré sinimá ni. Ó dẹ̀ ṣe dáadáa. Wálé Adénúgà Productions tí wọ́n ní Papa Ajasco tipẹ́tipẹ́. Bàbá ìdólóògbé lẹ́ni ọdún ó lé díẹ̀ ní ọgọ́ta, over 60 years ẹni bàbá yìí ẹni ó fi ìdólóògbé. Kọ́lọ́mbà adẹ́lẹ̀ fún èèyàn rí. Bákan náà tá a bá tún ní ká ti ṣe àgbéyẹ̀wò ẹ̀, ọmọdébìnrin kan bẹ tí orúkọ rẹ̀ tí ó ń jẹ́ Favour Daniels. Ó dolóògbé lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years ìní Favour Daniels ló lò láyé. Ó ṣeni láàánú púpọ̀. Ọjọ́ karùn-ún oṣù kejì February 5 ló dolóògbé. Gbajúgbajà ni arábìnrin yìí. Inú ìjàmbá ọkọ̀ accident ìní ó dolóògbé sí. Wọ́n máa ń ṣe àwọn skit kéékèèké. Favour Daniels kọ́lọ́mbà adẹ́lẹ̀ fèèyàn ọ̀dọ́mọdé obìnrin ni. Ó ti fi ikú ṣàgbà ọ̀pọ̀lọpọ̀. Kọ́lọ́mbà àtẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Ó di mẹ́ta àbí? Fádèyí olóró. Gbogbo yín náà lẹ mọ̀ Fádèyí olóró. Òjó Aróòṣafẹ́ ó dolóògbé o. Àtẹ́jọ́ 66 years. Ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years. Ìní Òjó Aróòṣafẹ́ ló dolóògbé. Ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Tó sì jẹ́ pé gbajúgbajà òǹṣeré sinimá oní Yorùbá ni tí máa ń pọ̀fọ̀ dáadáa, tó máa ń sábà dàbọ̀ bolẹ̀ nínú àwọn eré sinimá àtijọ́ yẹn, àwọn eré olóògùn tí wọ́n máa ń ṣe ńgbà náà. Òjó Aróòṣafẹ́ ó ṣàárẹ̀ títí. Kọ́lọ́hún dẹlẹ̀ fẹ́ èèyàn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹṣeré sinimá pàápàá àwọn ní Yorùbá wọ́n bá ti ń dàgbà wọn èè sábà rẹni tọ́jú wọn. Ṣùgbọ́n lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń dìde o, eléyìí tí wọ́n ti ń ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré sinimá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Òjó Aróòṣafẹ́ ó dolóògbé lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin yẹn 66 years. Ó dolóògbé ní ọjọ́ keje oṣù kẹta yẹn March 7 2023 ọjọ́ Tuesday ló bọ́ sí o. Ikú Òjó Aróòṣafẹ́ àgbọ́sọgbánù gbáà ni. Tá a bá tún ní ká tún wò ó, Saint Obi gbajúgbajà òṣèré sinimá olóyìnbó ni Obinna Nwafor tí gbogbo èèyàn mọ̀ sí Saint Obi. Ó dolóògbé at age of 57.
ọdún mẹ́tàdínlọ́gọ́ta ní Saint Obi dolóògbé. Ó dolóògbé ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2023 tá a wà nínú èyí. Saint Obi ó wọ káàlẹ̀ sùn lọ, òǹṣeré sinimá olóyìnbó ni tó dẹ̀ ń ṣe dáadáa. Nollywood actor tó ń ṣe dáadáa. Ṣàṣàlẹ̀ tí ò mọ Saint Obi ó ti dolóògbé báyìí. Ṣé ń kà á? Ó dà náà tá a bá tún ní ká tẹ̀síwájú. Wọ́n ń pe arákùnrin kan ní Chris Mba. Ó dolóògbé ní ó lé ní ọgọ́ta bí around 65 ní Chris Mba yẹn ó dolóògbé ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 2023. Ìbẹ̀rẹ̀ oṣù karùn-ún lòún dolóògbé. Ó dùn ní púpọ̀ ilé ìwòsàn ńlá kan teaching hospital ní ìpínlẹ̀ Èkó ló dolóògbé sí. Chris Mba tẹ́ ẹ mọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá, àwọn orin àìmọye àwọn orin ni bàbá yìí ni ó ti gbé jáde ńgbà náà. Baby Don't Cry, àwọn Love Everlasting, Funky Situation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni bàbá yìí. Olórin ni o tó sì jẹ́ pé gbajúgbajà, tá a bá sọ pé veteran singer ni àjàyò pa. Olórin ni Chris Mba. Ó dolóògbé ó lé ní ọgọ́ta ọdún. Kọ́lọ́mbà àdẹlẹ̀ fèèyàn rí. Lára àwọn gbajúgbajà òṣèré tí wọ́n tún dolóògbé ẹni àti rí alàgbà kan tó jẹ́ pé ó máa ń ṣeré sinimá, ó lè ṣe olóyè, ó lè ṣe olóògùn nínú àwọn sinimá. Alàgbà Mukaila Adédìgbà tí àwọn èèyàn mọ̀ sí Síkírù Adésínà, ó dolóògbé lẹ́ni ọdún ó lé láàdọ́ta around 56 ni bàbá yìí ló jáde láyé. Mukaila Adédìgbà tẹ́yìn mọ̀ sí Síkírù Adésínà, ó dolóògbé. Apá fáìlì ẹ̀dẹ́, ó dolóògbé, ó kúrò láyé, adẹ̀pá fáìlì ẹ̀dẹ́. Kọ́lọ́run ọba mi òkè kó ṣàánú wa. Inú oṣù karùn-ún ni òun náà ló dolóògbé. Ọjọ́ kẹtàlá oṣù karùn-ún May 13, 2023 tá a wà nínú èyí ni Mukaila Adédìgbà ló kú at age of around 56. Ṣé ń dé? Kọ́lọ́run ọba mi òkè kó ṣàánú wa o. Nígbà tó di ọjọ́ kejì yẹn May 14, alàgbà kan ń bẹ eléyìí tí wọ́n pè ní Chikezie Nwazie. Ó dolóògbé at 48. Ọmọ ọdún méjìdínláàádọ́ta ni òun fi dolóògbé. Ìlú Amẹ́ríkà ni Chikezie Nwazie ló ti jáde láyé. Chikezie Nwazie gbajúgbajà òǹṣeré sinimá ni, ó dẹ̀ ń ṣe dáadáa. Dámọ̀ àbí bẹ́ẹ̀ bá rí fọ́tò èyí ó yẹ kẹ́ ẹ lè dámọ̀. Chikezie Nwazie ó dolóògbé at age of 48 ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2023. Murphy Àfọlábí, ta ni kò mọ Murphy Àfọlábí? Ikú àgbọ́sọgbánù. Murphy Àfọlábí tí wọ́n ní ó yọ̀ nílé ìwẹ̀ tó forí gbá nǹkan, tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run lẹ́yìn ẹ̀. Murphy Àfọlábí May 14 yẹn náà ni Murphy Àfọlábí dolóògbé. Àgbọ́sọgbánù ni Murphy Àfọlábí at 49 years, ọdún mọ́kàndínláàádọ́ta 49 ni Murphy Àfọlábí ló lò lókè ìpẹ́ tó fi jẹ́ pé Ọlọ́run. Murphy Àfọlábí, Moruf Àfọlábí, Murphy Àfọlábí ó wọ káàlẹ̀ sùn lọ. Òkú ẹ̀ gan-an wọ́n gbọ́ káàkiri gbogbo àgbáńlá ayé ni. Murphy Àfọlábí gbajúgbajà òǹṣeré sinimá oní Yorùbá tí máa ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ ni. Láìpẹ́ yìí nínú oṣù kẹfà tí ó ṣẹ̀ṣẹ̀ parí lánàá yìí, ọjọ́ kẹrìnlá oṣù kẹfà, arákùnrin kan ń bẹ, òun ló fẹ́ ga jù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Afeez Agoro lórúkọ ẹ̀. Ó kú at age of 48, méjìdínláàádọ́ta. Ó ti ṣeré sinimá rí o, wọ́n ti lò fún bí sinimá kan àbí bí méjì mẹ́ta rí nínú àwọn Nollywood movie tí wọ́n máa ń gbé káàkiri oní Yorùbá. Òun ló ga jù. Ọ̀gbẹ́ni gíga yẹn ó ti dolóògbé lọ́jọ́ kẹrìnlá oṣù kẹfà, kò tí ì ju bí 2-3 weeks ago lọ báyìí tí Afeez Agoro tó jẹ́ pé Ọlọ́run. Ó ga. Ṣùgbọ́n ọ̀gbẹ́ni yẹn náà ó ti ń ṣàárẹ̀ tipẹ́. Ṣé mọ̀ pé àwọn oríṣiríṣi nǹkan ni ò balance nínú ara yẹn tó fi ga tó bẹ́ẹ̀. Àti rin ẹ̀ pàápàá àti jókòó ẹ̀ bí ìnira bí nǹkan kan ni ó ṣáà ti lọ sinmi báyìí. Afeez Agoro ó kú at age of 48. Ṣẹ́ǹdé ẹjẹ́ mú méjì tó kù sí. Ẹnì kejì lára àwọn tó tún dolóògbé jàre, Nollywood actor kan bẹ tí a mọ̀ sí Don Brimo. Ó dolóògbé, adẹ̀pá fáìlì ẹ̀dẹ́. Ó dolóògbé at 56. Ọdún mẹ́rìndínlọ́gọ́ta ni Don Brimo ló lò láyé. Gbajúgbajà òṣèré sinimá ni. Ó mà ṣe o. Don Brimo
gbajúgbajà òṣèré sinimá ni ó kú ní June 15 2023 tá a wà nínú èyí ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2023 ọjọ́ Thursday ló bọ́ sí àtẹ́jọ́ 56 kò tí ì pẹ́ rárá tí yẹn dolóògbé Don Brimo gbajúgbajà òṣèré sinimá ó tẹ̀jẹ́ pé àwọn eléyìnbó ni òun bá ṣeré sinimá kó tó wá kan ìyá wa Ìyábọ̀ Òkò Ìyábọ̀ Òkò tó jáde láyé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn at age of 62 ọ̀rọ̀ Ìyábọ̀ Òkò asọ́ ní nǹkan bíi àná àbíjẹta kọ́lá tiẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹni tá a gbé sórí apá bíbá yìí Ìyábọ̀ Òkò ṣàmọ̀ pé Ìyábọ̀ Òkò bíi ẹ̀ẹ̀mejì ni a gbọ́ pé ó kú ńgbà kan a gbọ́ pé ó kú ní 2021 Ìyábọ̀ Òkò a gbọ́ pé ó kú ní 2021 wọ́n ní rúmọ̀ ni a gbọ́ pé ó kú ní 2022 this is 2022 náà ni yàbí January 2022 ọmọ ẹ̀ gan ló ti announce death ẹ̀ ńgbà náà lórí Instagram ẹ̀ ìyẹn ọmọ Ìyábọ̀ Òkò tó jẹ́ sójà Aisha òun ló announce death yẹ ṣùgbọ́n lẹ́yìn wákàtí bíi mélòó kan ọmọ ẹ̀ náà lọ́dún tún padà wá pé ẹni tó kú ó tún ti jíǹde o ńṣe ni ìyá òun tí ẹ̀mí ti lọ lára ẹ̀ ló tún gbápá sókè o nígbà tó dẹ̀ ti padà yẹn àfi káwọn tún jọ máa gbégbé ayé àlàáfíà Ìyábọ̀ Òkò àìsàn díẹ̀ kan kọlù stroke ni wọ́n dẹ̀ náwó ṣùgbọ́n àrùn láríwò àárín tọ́lọ́jọ́ ṣe Ìyábọ̀ Òkò ó kú ní at age of 62 ẹni Ìyábọ̀ Òkò ló dolóògbé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni láti ìlú Ìwó ìjẹ́ mọ̀ wípé Kọ́lédowó ẹni ọkọ Ìyábọ̀ Òkò nígbà tí ó ń bẹ láyé kọ́lọ́run bá mi òkè kó bá a délẹ̀ fún èèyàn rẹ̀ Ìyábọ̀ Òkò òun náà ó jáde láyé tẹ́ ẹ bá ka gbogbo àwọn òṣèré sinimá yìí gbogbo wọn jẹ́ 12 wọ́n dẹ̀ kú láti January 2023 títí di June 2023 kọ́lọ́run bá mi òkè kó délẹ̀ fún èèyàn rẹ̀ o tàrùn láríwò àrítọ́ lọ́jọ́ ṣe àfikún yọ̀wọ́ o ọ̀run má kánjú gbogbo àlà ń bọ̀ kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò a kàn ń lo eléyìí láti fi ṣíra wa níyè ni o torí pé bí àìsàn kan bá talu ni ẹ jẹ́ á máa tètè lọ sílé ìwòsàn ẹni tí ó bá ṣe é ṣe láyé náà la lè ṣe o èyí tí ò bá ṣe é ṣe ẹ jẹ́ á yọ̀ǹda ẹ̀ Ọlọ́run bá mi òkè á dúró tì wá á dúró tẹ̀bí wa o a kàn ní ká sáré mú yẹn wá ni o ẹ jẹ́ á máa fi eléyìí ṣe lọ ọ̀rẹ́ bá lórúkọ tèmi o ẹ̀lẹ́mẹ̀ kú kalẹ̀.